ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ̀wà kọ́gbọ̀n ẹgbà iye o ẹ̀wà kọ́ ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́. Túndé Ọláwọ̀ ṣèrè kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín tọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí mo tẹ̀lé rẹ̀ bó ṣe fún irú yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ̀wà kọ́gbọ̀n ẹgbà iye o ẹ̀wà kọ́ ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́. ọ̀rọ̀ fún ọ ṣáà ní sùúrù fún mi o tó ti yọ ní sùúrù fún mi fúngbà díẹ̀ náà ló kù sọ́rí bó ṣe ń wò mí yìí wọ́n lọ ra ilé sí GRA èyí tó wá ra ọkọ̀ tuntun tó dáa ní tí ń pè ní káà èyí ń rà fúnra mi lẹ́yìn ìgbà náà màá tún wá mú ọmọ mi bọ́n mi màá tún wá sọ sílé ìwé olówó ńlá yẹ́sìkẹ́. ó sì ń lọ lówó kékeré ẹ̀ tí ì rí san ẹ tún lówó ńlá ẹ kọjá ìyẹn yìí gidi gan ẹ wo mi ò gba gbogbo ẹ̀tàn tẹ́ ń sọ yìí ẹ̀tàn ni tí ò bá ń ṣe ìyá rere ìyá dáadáa ní tó ní skul bù mí àti lé ọmọ yẹn wálé gbogbo ẹ̀rọ. bẹ́ẹ̀ ni àǹfààní púpọ̀ dẹ̀ ló wà bẹ́ẹ̀ ṣe tún wá rí yàtọ̀ sí Zeka account yìí a tún ní àkáǹtì kan tá à ń pè ní Aspire account ṣe rí Aspire account yìí ìyẹn wà fún àwọn ọmọ tó wà ní ilé ìwé gíga tàbí tí wọ́n fẹ́ wọlé sí ilé ìwé gíga tí a bá ti ń fi owó yìí pamọ́ síbẹ̀ ní díẹ̀ á ràn wọ́n lọ́wọ́ fún ìgbésókè ẹ̀kọ́ wọn gangan ni. Miss P, èmi náà mi lè ṣí fún àbúrò mi tó wà yunifásitì ni. dáadáa ṣó tiẹ̀ wá rí Aspire account yìí òun tiẹ̀. bí oore kan tó jù bẹ́ẹ̀ náà lọ anyway àwọn kọ̀ǹdọ́tọ̀ tí mò ń lò tẹ́lẹ̀ wọn ready láti ṣiṣẹ́ ìdí gan-an nìyẹn tí máa ṣe gbà yín láti ní kẹ́ bá mi ṣiṣẹ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan-an. ó kàn wá jẹ́ wípé ọjọ́ orí náà ni. ẹ má wò tọ́jú orí o. máa ṣiṣẹ́ dáadáa ẹ gbàgbé ń pa tọ́jú orí nǹkan kékeré máa ṣiṣẹ́ o. anyway but conductor lẹ́kọ̀ọ́ ẹ ní láti mọ àwọn bus stop to bus stop yẹn ẹ ti understand àti mọ owó and then àti mọ bus stop and secondly ẹ ní láti jáfáfá torí àwọn lasma ìyẹn gbọ́dọ̀ gọ́ra ẹ o. nífẹ̀ẹ́ mi kí ló ń ṣe mí báyìí ẹ ń dá mi lóhùn nígbà tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ tí wọ́n ti wà ní kíláàsì wọn tí wọ́n receive lecture kí ni wọ́n ṣe. Sir, mo ní pé kí wọ́n béèrè lọ́wọ́ yín pé kí ni feedback lórí ẹni tẹ́lẹ̀kọ́ ẹ̀ máa rí admin officer tẹ́lẹ̀ máa rí. ok mo ti rí admin officer mo dẹ̀ ti explain fún un ọdún wọn fẹ́ gbà ẹ̀ ṣùgbọ́n mo bá wọn sọ̀rọ̀ dáadáa nítorí pé situation wà tí àbúrò ẹ̀ ojúlówó ojú ṣàánú. Sam great ẹ ṣé gan sir. God will bless you. Àwọn ọmọ tí inú ara lanu ní gbogbo ọ̀nà ẹ ṣé gan sir. Thank you sir. Stand up. Ẹ ṣé gan. nǹkan ẹ̀kọ́ tí mo kàn fẹ́ bẹ̀rẹ̀ fún ẹ pé don't ever disappoint. kò rí pé òun ṣe àwọn iṣẹ́ yẹn tónítóní mi ò fẹ́ gbọ́ any complaint. Sir, I will do everything diligently, I promise you. You promise? Yes, sir. Okay, no problem. Thank you, sir. Okay. Sir, ìgbà wo ni kí wọ́n bẹ̀rẹ̀? I will let you know. All right, sir.
Ọ̀gá mi. Ara ẹ. Mo fẹ́ tọrọ àyè against tomorrow. Mo fẹ́ sáré débi kan lọ́la. Ẹ lè fẹ́ sáré débi kan lọ́la. Bẹ́ẹ̀ni. Bí délé ìgbà wo lè a fẹ́ lọ? Irú time ta fi máa ń rest náà ni around two lọ́sàn-án. But mind you, ẹni láti tètè lọ pa tẹ̀dé pa ṣẹ̀ṣì rántí pé iṣẹ́ ìrọ̀lẹ́ yẹn ní closing hour yẹn a fi ń ṣeré. Bẹ́ẹ̀ni, ẹ má worry. Nǹkan tèmi náà fẹ́ lọ ṣe mẹ́rin náà pa ni mo ní pẹ́ dé. Ìyẹn ń ṣe wàhálà. Lẹ́tà invitation yẹn fáwọn parents. Bẹ́ẹ̀ni ma, a ti fún wọn. Ọlọ́run aṣáàjẹ́ kan turn up dáadáa. Ọ̀gá, ń gbọ́dọ̀ turn up fún àǹfààní ara wọn náà ni. Ẹgbọ́n náà, mo máa ṣàkíyèsí kan. Kí ni ìyẹn? Mo ṣàkíyèsí pé àyíká school wa yìí ó wá mọ́ ju ìgbà tí ìyá àbèjì ń ṣe lọ. Bẹ́ẹ̀ni ma, ọmọ tónítóní ma. Ọ̀gá, ẹ̀dẹ̀ á máa wo ọmọ kékeré ni. Ọmọ kékeré, ó ń láti jẹ́ pé ọmọ yẹn mọṣẹ́ gan. Èló lẹ wá ń pinnu láti fún ọmọ náà? 5,000 naira ni ma. No wonder 5,000. Ṣé ètò ẹ̀ fún ìyá àbèjì náà nìyẹn? Ẹ̀dẹ̀ á máa wo 5,000 náà la fi bẹ̀rẹ̀ fún ìyá àbèjì. Ṣùgbọ́n kó tó di pé ó lọ, I increase sí 10,000 naira. Ẹ fún cleaner ní 15,000 so that wọ́n á lè ṣiṣẹ́ gidi. 15,000. Ṣé oṣooṣù lẹ fẹ́ máa pààrọ̀ cleaner ni? Okay ma. Ẹ ṣáà bá mi mójútó lẹ́tà yẹn. Wọlé a ṣe wedding fún gbogbo yín a ṣe ìgbéyàwó fún yín lẹ́yìn orí yá pé mi fún yín ní ọ̀tá ayọ̀ ẹjọ́ tó lọ ẹ má sọ èmi pọ̀ mẹ́ni bọ́ọ̀tì. Ok o èmi yẹn Central Bank èmi máa ń kó change ẹ̀yin tẹ́ fẹ́ mọ́tò ẹ̀ gbọ́dọ̀ wò pé ká mú change dání. ọ̀gá mo fẹ́ wọlé mo sọ fún yín iye tí mo fẹ́ mú sílẹ̀ fún yín o. Bose. Ọ̀gá mi máa lọ kò sí èrò ń bose máa lọ sùúrù wọn lọ sùúrù ló wà ń bẹ̀. Nígbà tí bá wọlé sí wọn lókè kò sí ṣe ń jì lọ́wọ́ sí mo fún yín lówó ẹ máa ranjú mọ́yàn mo fún yín lówó náà sì ẹ̀ lè ẹ̀ sọ pé kí ní àjọ. Báàgì ẹ̀ ló ranjú ọmọ tí ò dágbà ń gbé. Olú aláyé wàhálà wà ní yànnà ọba yẹn o. Tó ti yé ẹ̀dùn pẹ̀lú ọkà tó dé yànnà ọba o. Ṣàǹbílà asma yànnà ọba yẹn ṣe orí wọn yà wèrè gan o. Wọ́n pariwo pé kí a mú chẹ́ǹjì dání kí a tún wọlé ṣẹlẹ̀ ń ṣe bí wèrè. Tó adé ìgbà ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo. Torí yìí. Wọ́n sọ fún mi ká mú change lọ ẹ̀ ṣe bí wèrè. Àlàyé sọ wọ́n pọ̀ jọ. Èwo ni ìbọn ẹ̀kọ́ tẹ ṣe ń dà ọ́ lẹ́sìn máa fi máa ní wọn. Ṣèbá lọ́pọ̀ lẹ́yìn ṣe mọ̀ wọ́n rí. Ìyá náà wà lẹ́yìn tí èsì fẹ́ bọ́lẹ̀. Ẹ̀jọ̀ láì wàhálà ọ̀ ẹ̀jọ̀ dé ti bẹ̀ ọ̀nà lóde ẹ̀ṣọ́ máa ti wá. Ìwà tí ó ṣe ìjẹ dání. Ẹ̀jẹ̀ ìgbẹ́ ránṣẹ́ ẹ̀yin jẹ́ bí Ọlọ́run ní ẹ̀rọ ìfúnra pọ̀ sí wọ́n ní ẹ̀rù bàbá ó tì. Sọ́ọ̀rì Anábàláwà yóò last bus stop. Alábàláyé yẹn bọ́lẹ̀ ní Ilé ẹ̀bá fẹ́ wọn ní mọ́tò ẹ̀dí sọ fún yẹn ẹ máa mi sọ tí bá máa sọ. ẹ máa ṣe rẹ̀ mọ́ Torí sáìsì wà ó. òkè ti sáfò. Sáìsì ṣàwà ẹ máa ṣe rẹ̀ mọ́. Afẹ́ drop ẹ̀jọ̀. Dúró fún ọ̀gá mi jẹ́ kó bọ́lẹ̀ òkè ti sáfò. So yeah, everybody, jẹ́ kó bọ́lẹ̀ everybody. Ẹ̀fẹ́ mi jẹ́. Ṣé aláyé gbẹ́rù ẹ. Bàbá béèrè ọ̀rọ̀ Òun ni ẹ lọ bá yàwó ẹ kájọ bàbá yan ojú ẹ. Lọ bá yàwó ẹ. Ẹ̀kẹ́ ti sáfò àbíyá yín wọ bíláàsì etí. Àwọn ọ̀dẹ̀ òṣì. Ọ̀gá mi mú ìjọ. Bọ́n ṣe máa ń ṣe bí wèrè. A máa dá wọn lọ ọ̀gá mi, kí ló ń ṣe wọ́n lọ? Ọ̀gá mi, tí ìta àwọn onírègbè yẹn ta ti já wọn lẹ́ẹ̀lẹ́ fẹ́ rí mi fún kan. Mo fẹ́ ká já wọn pípín yẹn sílẹ̀ ni. Ẹni rẹ̀ jẹ́ kí páàkì ara ìṣòro wa dáadáa.
èmi nu ìwọ náà mo ní kí n wá rí mo lọ sọ́dọ̀ bàbá òun bàbá wa sọ fún bàbá yẹn ok. àwọn nǹkan tí wọ́n sì ní kí n ṣe mo ti ṣe wọ́n ní kí n lọ ta gbogbo ìkànnì mi tó jẹ́ pé èmi ni mo fi owó ara mi rà á wípé òun ni kí n lọ ta tí a máa lò. ẹ ti ṣe. mo ti ta gbogbo ẹ̀ ń gbàǹjo mo lu gbogbo ẹ̀ ń gbàǹjo. ẹ ti ta gbogbo ẹ̀. pátápátá. ṣẹ́rí ìtọ́jú ètò oníkẹ́yìn ṣe yẹn. ó kéré tẹlomi máa ń le jù bẹ́ẹ̀ lọ àgbọ̀dọ̀ máa fi gbogbo ẹni sọ̀rọ̀ torógìrì létí. ẹ wo ìgbà tẹ́ ti wá ta gbogbo kinní yẹn tán torí mi ò tí ì yọjú sọ́dọ̀ bàbá látijọ́ tí mo ti mú yín lọ bẹ̀ yẹn o mo travel láti gbà yẹn ni ṣe ti dọ́dọ̀ wọn padà. tí ì padà lọ. kí lẹ wá ń dúró ṣe. mo ṣe ń fi sí pé bóyá tó bá di lọ́la kí n lọ rí wọn. ẹ wo bí ìgbóná ògbóró lèèyàn máa ń jọ̀pọ̀ lọ tó bá ti gbọ́n tutù ọmọ ayé láàyè jù ni ìgbà tó ti ní kẹ́ wá yẹn lẹ́yìn ẹ̀yìn gùn ní fi wọ́n sílẹ̀ lẹ́mọ̀ máa lọ́bẹ̀ ẹ̀tọ́ tó bá ẹ wo bí ọ̀la ń tán láyé o bẹ́tà kẹ́ máa lọ síbẹ̀ lẹ́ni o. ìlú lọ lónìí ọ̀la ní ìfẹ́ lọ. ọ̀la tó ni. ọ̀la ló máa dáa fún mi ọ̀la ni ó dáa fún mi. tó bá yẹ kó bẹ́ẹ̀ ni ẹ máa bọ̀ ẹgẹ́ mi gbé yín já títì. torí ilé náà ni mo ṣáà ṣe é ní. sálúdé torí wípé mo ṣe wà lórí ìdúró yìí owó ni problem mi ṣe ti ń gẹ́ẹ̀tì mi ì fẹ́ kéèyàn ó ṣe báyìí pẹ̀lú owó mi inú mi dẹ̀ dùn yìí pé àtìgbà tá a ti jọ bẹ̀rẹ̀ iṣẹ́ mò ń notice mo dẹ̀ ń calculate owó mi ẹ̀ ń jí owó ṣe ti gẹ́ẹ̀tì lóòótọ́ àmọ́lémọ̀ ọ̀nà ara wa tá a fi bẹ̀rẹ̀ but pẹ̀lú ìwà tẹ́hùn pẹ̀lú mi mo rí i pé ọmọlúàbí nìyí so mò ń plan láti ra Varagon mi ní next week ẹ ti gẹ́ẹ̀tì but mo bá ra Varagon mi ní fẹ́ gbé ilé sílẹ̀ kẹ́yìn dẹ̀ lè rí nǹkan kan tẹ́ máa jẹ tẹ́ máa fi bọ́ family ìdí nìyẹn tí mo ṣe fẹ́ gbé Faragun eléyìí fún yín so that ẹ máa san owó instrumentally tó bá jẹ́ olójoojúmọ́ ló pè yín ni ẹ sọ tó bá jẹ́ ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ni ẹ sọ ẹ̀rẹ̀ máa tún mọ́tò ṣe dáadáa o tẹ́ máa ṣe parí owó ẹ̀ tẹ́ bá parí owó agreement wa tán then máa ń do fine fún yín but photocopy ni máa fún yín tẹ́ máa fi ṣiṣẹ́ o tẹ́ bá parí agreement wa tán dẹ̀ máa hand over everything fún yín ọkàn mi dẹ̀ balẹ̀ wípé olóòótọ́ tó ṣe fọkàn tán nìyí so kẹ́ máa fi ìwà burúkú ba ọ̀rọ̀ ara yín jẹ́. ọ̀gá mi ẹ ti ṣoríire èmi Ayọ̀délé ni mo sọ bẹ́ẹ̀ àní ẹ ti ṣoríire sẹ́ẹ̀ ṣe rí gbogbo ọ̀rọ̀ pé photocopy o installment o lọ́sẹ̀ àbí níjọ́ ẹ fi gbogbo yẹn lẹ̀ fún Ọlọ́run mo fi àsìkò yìí ń dá yín lójú ẹ̀yin náà mọ ọmọ tẹ ní mo fàsìkò dá yín lójú wípé ní agbára ti Ọlọ́run gbogbo ìgbà yóò tá bá jọ agree pé mo máa sanwó yẹn pé kó tó dàjì báyìí màá ti sanwó yẹn fún yín pé ní agbára Ọlọ́run ẹ̀yin náà ẹ̀dẹ̀ wàá mọ̀ yìí pé ọmọ ṣiṣẹ́ ni èmi ẹni tí òun ti mọ̀ lọ́sàn-án kò ní ìrìkan tún gbéná wojú ẹ̀ lóru. ká wá wí bẹ́ẹ̀ ká bá a bẹ́ẹ̀ ó ní iye ọmọ ènìyàn o ẹ má jẹ́ kó jẹ́ ìgbà tí mo bá gbé mọ́tò fún yín lẹ máa lọ pẹ́ mo ní reason o ó lè jẹ́ bóyá kọ̀ǹdọ́tọ̀ tẹ máa gbé ṣiṣẹ́ òun máa tì yín ẹ má jẹ́ kán tì yín tó bá ń tì yín ẹ má tira yín o. ṣẹ́yìn òun èmi ni ẹ̀yin òun èmi ni èmi jẹ́ ẹni tẹ́nìkan lè tì lójú yín Ọlọ́run má pọ̀ díẹ̀ àìmọ̀ ṣe sí wa má pa wádà sáìdá ẹ̀ fọ̀rọ̀ lé ọ̀gá mi. kò sí wàhálà. bàbá ń ọ̀rẹ́ mu kankan ń ọ̀rá kankan rẹ̀ mú. ibo náà kò pẹ́ sí. ìyìn tí ìrọkọ̀ o bàbá torí ẹ̀ náà ni mo ṣe wá o ẹ wò ó n ò rí nǹkan kan o kò sí àyípadà kankan fún mi
látìgbà tẹ́ ti gbé gbogbo tẹ́ gbé fún mi kò sí àyípadà o ẹ̀yin lẹ́sìn ní kí n lọ ta gbogbo nǹkan ní mi tí mo fowó ara mi ra o mo ta gbogbo ẹ̀ mo kówó rẹ̀ wá ní tẹ́ gbé fún mi tẹ́ ní kí n lọ lò kò ṣiṣẹ́ o ìrì nǹkan kan ìrówó mo sì ti ta gbogbo nǹkan lémi gbogbo lémi ti dahoro o. ààrẹ mú ọ̀rọ̀ kọ. mo ṣe fọ́nú gbọ́ olúgbòmù ó ṣòríire orí owó dẹ̀ tutù mo ṣe fún àrẹ̀sà ó lọ sí ìlú òyìnbó ó lọ sí gbogbo ibì kan mo ṣe fún ọwọ́ ọ̀rọ̀gún ilé ńlá ọ̀rọ̀gún fúnra rẹ̀ ó ṣe mí nóore Àrẹ̀mú báwo ni tiẹ̀ ṣe fẹ́ jẹ́. kò yé mi o. Àrẹ̀mú ìrọ̀nà pa ẹ̀rọ gbígbé mi yẹ bàtàlà àdífá fún bójú ní tẹ̀sán wọn ní ìlú àṣẹṣẹ yóò rùn a kì í ṣe ibẹ̀ lóde ọ̀rọ̀ àdífá fún bójú ní tẹ̀sán ọmọ bíbí inú láyọ̀ tó torí kẹsàn lèkè ọ̀rọ̀ bà nílẹ̀ ọlọ́. Àrẹ̀mú mo ní kò mú àwọn àlàáfíà wa. jọ nítorí Ọlọ́run wàá bá ń gbé kínní lọ́dọ̀ ya tì í lẹ́yìn ọ̀rẹ́ mi jọ ní kó bá ń gbé sódò ẹ̀ sórí gbogbo nǹkan lé ní bàbá ẹ̀ ti tà tán ó dẹ̀ lè dé lọ́sàn-án pọ̀ orúkọ kó tún jẹ́ aṣọ mi ló máa kì mọ́lẹ̀ gbogbo ẹrù mi àwọn nǹkan tí mo tún lè ṣì máa fi rí máa ṣara lóge lélẹ́yìí jọ tètè bá ń gbé lọ kó tó dé ọ̀nà ọbẹ̀ yẹn. Okay ma bẹ́ẹ̀ ma èmi náà ti fẹ́ kúrò lọ́fíìsì sí ma. Okay ma alright bye. ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wo ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ wò àwọ̀ tún wọ̀ ní ẹ wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ wá kọ́gbọ̀n. Tẹlifíṣàn rẹ kò wà òtún wò Bàdàtò tẹlifíṣàn rẹ kò wà òtún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀sẹ̀ tí mo tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ni lọ́gbọ́n sí àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn